ìran balóládé, àwọn ìjòyè ló ní ìlẹ̀kẹ̀ ọrùn fún àṣà tó yọrantí àti ètò tó ń kọ́ni lọ́gbọ́n lóríṣiríṣi. Ẹ máa wo tẹlifíṣàn ọmọ Yorùbá Àtàtà, Óyá TV, ẹ máa bá wa ká lọ. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Ògúnmọdé ní bàbá tó bí mi lọ́mọ. A kì í káàbọ̀ sórí ètò wa, ètò yín Yorùbá Láṣà lórí tẹlifíṣàn títí ọmọ Yorùbá Àtàtà. Ní báyìí lénìí, àlejò kan tí a ní àárín wa lónìí, àwọn náà ni Ọmọ́kúnlé Oyèhàn. Ọmọ́kúnlé Oyèhàn, wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì fẹ́ràn àṣà dáadáa. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ọ̀gbẹ́ni Ọmọ́kúnlé Oyèhàn, ẹ jọ̀wọ́ ẹ bá wa júwe ara yín fún àwọn aráalé tó ń wò wá. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa pátá, mo kí yín. Orúkọ tèmi tẹ́ ń wò lójú àwòrán yín ni Ọmọ́kúnlé Oyèhàn. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀gbẹ́ni Ọmọ́kúnlé Oyèhàn, gẹ́gẹ́ bẹ́ ṣe jẹ́ àlejò wa ní orí ètò lénìí, a rí wípé ọ̀dọ́ ni yín. Kí lẹ rí tẹ́ fi sọ wípé Yorùbá tẹ́ fi wá gbé lárugẹ tó bá wọn? Kí ló dé? Àkọ́kọ́, ẹ mọ̀ pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé ibi a bá bíni sí, ibẹ̀ là á sí. So ibi tí wọ́n bí àwa sí, tí a gbọ́njú mọ̀, tí a dẹ̀ dàgbà mọ̀, so n tán fi kọ́ wa, tí a dẹ̀ bá lọ́wọ́ àwọn bàbá wa, òun náà ni àwa ń ṣe. Ṣùgbọ́n Yorùbá jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan wúrí tí kò sí má gbé lárugẹ. Kí n tẹ̀ bèrè lọ́wọ́ yín, kí kọ́kọ́ bèrè lọ́wọ́ yín pé ọmọ ìlú wo gan ni yín lẹ́yà Yorùbá wa yìí? Ọmọ ìlú Àpòmù, tí àwọn ènìyàn ń pè ní Àpòmù. Àpòmù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀gbẹ́ni Oyèhàn, ọ̀dọ́ ni yín, gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan. Ẹ gbé àṣà Yorùbá, ẹ gbé lárugẹ dáradára. Ẹ jọ̀wọ́, àwọn kan wọn ò fẹ́ kán tiẹ̀ máa sọ Yorùbá, àwọn ọ̀dọ́ bírú tiyín báyìí, wọ́n á máa ní pé Yorùbá sísọ o, vernacular ni. Ẹ gbọ́, ṣé vernacular ni Yorùbá sísọ? Atọ́kùn, mo kí yín. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ òde òní ló jẹ́ wípé ọ̀làjú, ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, ọ̀làjú ó ti gba nǹkan tó pọ̀, ó ti gbà mọ́ wa lọ́wọ́. Vernacular àbí kí ni wọ́n ń pè é, nígbà tí ẹ rí pé wọ́n bá rí à ń pè é. Yorùbá pọ́nbélé kò ní ànáfikún bọ̀. Ohun tí wọ́n kàn ń rí bẹ̀ ni wípé, ṣé ẹ mọ̀ pé àwọn aláwọ̀ funfun yẹn, àwọn Gẹ̀ẹ́sì yẹn, wọ́n jẹ́ ẹnìkan tó ṣe wípé kò sí nǹkan tí wọ́n ó fi ojú ara wọn rí tí wọ́n lè gbọ́ báyìí tí wọ́n ní wá orúkọ tàbí èdè kan fún láti fún. Bẹ́ẹ̀ni, ní ọ̀dọ̀ tiwọn, ní tí wọ́n wòye pé àwọn lè fún, tẹ́ pé táwọn bá fẹ́ pè é láwùjọ àwọn, yóò tètè yá wọn pé ní tí ẹni yìí ń sọ, òun eléyìí, òun ni wọ́n fi ń pè ní vernacular. Lọ́dọ̀ tàwa ń bí Yorùbá tó dẹ̀ ní ìtumọ̀ tó pọ̀, òun gẹ́gẹ́ ni Yorùbá ń jẹ́. Nítorí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ ọ̀dọ́, torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láti rí lóde, láti rí níta, tí wọ́n máa sọ wípé àwọn ò lè ka èdè Yorùbá, àwọn ò lè kà á gerege, bẹ́ẹ̀ sì ni wípé àwọn ò sì lè kọ sílẹ̀. Kẹ́sì máa wo òyìnbó wọn gan fúnra rẹ̀ kò yáyì tó. Ìmọ̀ràn olè lè fún àwọn ọ̀dọ́ báwọn? Atọ́kùn, ṣé ẹ rí irú àwọn ọ̀dọ́ tí wọ́n ní wípé Yorùbá kò dágere lẹ́nu àwọn, tàbí láti kọ sílẹ̀ sí orí gègé kò sí kíni kò dán mọ́ná. A lè sọ pé púpọ̀ lọ́wọ́ òbí, bẹ́ẹ̀ náà sì tàbí pé púpọ̀ lọ́wọ́ ọmọ. Ìgbín títí ẹ̀rín ń bẹ lọ́wọ́ ọmọ, torí pé níta bá ti fi kọ́ ọmọ nínú ilé, òun náà ni ó ṣe kíni, òun náà ni ó ṣe níta. Àwọn ọ̀dọ́ tí wọ́n wò wá tàbí tí wọ́n gbọ́ wá báyìí, wípé èdè tá a bí ọ sínú rẹ̀ tàbí tí ọgbọ́n jùmọ̀ láti má lè kọ́ tàbí má lè kà, ó jẹ́ nǹkan tí kò buyì kún ènìyàn, tí kò dẹ̀ jẹ́ nǹkan òwúrí.
wà àmọ̀ràn tí mo lè fún wọn gẹ́gẹ́ bí ìbéèrè tátọ́kùn béèrè lọ́wọ́ mi ni wípé a níṣẹ́ ṣe gan o àwọn ọ̀dọ́ òde òní tá a bá fẹ́ kí àṣà àti ìṣe yẹn tí a bá fẹ́ kó panu èyí tí àwọn bàbá wa tí wọ́n ti ṣe kalẹ̀ fún wa tí a bá fẹ́ kó dojú dé a nílò láti ṣe iṣẹ́ nípa wípé àwọn ìwé bá ṣe máa ń sáré sọ̀tàn wípé àwọn ìwé tí wọ́n ń kọ́ wa nílé ìwé tí wọ́n ń kọ́ wa nílé ẹ̀kọ́ wípé à ń gbìyànjú à ń sáré rẹ̀ pé a wà lóríṣiríṣi a kà wọ́n a gbọ́dọ̀ wá àwọn ìwé Yorùbá tí àwọn bàbá yẹn ti kọ síwájú ká lọ mọ̀ torí pé atọ́kùn sẹ́rí Yorùbá tá à ń sọ yìí ó le ju ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí à ń kọ́ nílé ìwé lọ torí pé Yorùbá gùn ó gùn ìmọ̀ràn kan tí mo lè fún wọn ò ní pé káwọn òbí ká máa fi Yorùbá bá wọn sọ̀rọ̀ ní ilé tí wọ́n bá ti ń délé kò ní jẹ́ pé ẹ wo àwọn ọmọ yẹn tí wọ́n bá ti kúrò ní ilé ìwé gbogbo àtàárọ̀ wọ́n ti lọ sí ilé ìwé láti bí agogo 8 àárọ̀ títí di agogo 4 ìrọ̀lẹ́ tí wọ́n máa dé wákàtí tí wọ́n lò èyìnbó ni wọ́n ń sọ bí ọ̀pẹ rẹ̀ nígbà tí wọ́n bá tún wá délé kàkàkẹ́ tó fi Yorùbá bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ló tún tẹ̀síwájú nínú èyìnbó yẹn so kò sí bí wọ́n ṣe fẹ́ gbọ́ Yorùbá kankan torí pé ẹ fi kọ́ wọn òun tí a fi kọ́ wọn yẹn ní sẹ́kẹ́ni òun náà máa gbọ́ bọ̀ ọ wà lọ́wọ́ àwọn òbí kúkọ̀ tó pé táwọn bá yẹn tó ti ń dé láti ilé ìwé ká ṣe kíni ká máa kọ́ wọn ní Yorùbá ká máa fi èdè abínibí wa á jẹ́ ká mọ̀ wípé káàárọ̀ oòjíire èdè tó kíni èdè tó múnádóko ni. fún èyí tẹ́ sọ yìí ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé òbí ni wọ́n jẹ́ ọmọ Yorùbá tí ẹ bá gbọ́ èdè òyìnbó àwọn òbí mìíràn gan kò dán mọ́rán mọ́ wọ́n máa sọ wípé kí àwọn ọmọ wọn gbọ́dọ̀ sọ Yorùbá nílé ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ó ran àṣà àti ṣe wa lọ́wọ́ ni àbí kí ni ká pè. òye òwe Yorùbá kan tó ní wípé ọmọ tá a bá ti kọ́ Yorùbá bọ̀ wípé yóò padà gbé ilé tí èèyàn kọ́ yóò padà gbé ta wọ́n dẹ̀ ní òòṣà tí ènìyàn ń sìn lélẹ́yìí tí ó bá ti fojú bọ rẹ̀ hàn ọmọ kí ni ó ṣe yóò padà parun ni irú àwọn òbí yẹn tí èyìnbó táwọn gan sọ gan ọ̀dán mọ́ná wọ́n ń ran àṣà wọ́n ń dẹ̀ran ọmọ lọ́wọ́ ṣẹ̀dá àwọn èyìnbó táwọn wò yìí ohun tó pọ̀ náà fi ń ṣe wá táwa gan ọmọ wọ́n ń ran àṣà wa lọ́wọ́ wọ́n ń dẹ̀ran Yorùbá pàápàá lọ́wọ́. ẹ ṣeun a fẹ́ rọ̀ yín a bẹ̀ yín nílé ètò tẹ́ ń wò yìí a fẹ́ kẹ́ bá wa share rẹ̀ kẹ́ sì láìkì rẹ̀ kẹ́ dẹ̀ máa fọ́lò wa torí pé tẹ́ bá ń láìkì rẹ̀ tẹ́ bá ń fọ́lò wa ìwúrí wa ni yóò sì jẹ́ wípé àwọn ènìyàn wa tó jẹ́ ọmọ Yorùbá wọ́n fi ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ sí nípa ìṣẹ̀dálẹ̀ Yorùbá ẹ káàbọ̀ padà arákùnrin Ọmọkúnlé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí arákùnrin Ọmọkúnlé láti iléeṣẹ́ ìránṣẹ́ Grace of Salvation Evangelical Church èyí tí ń bẹ ní ìlú Ìbàdàn lákòópọ̀ nílùú Ìbàdàn àwọn là bá fi ọ̀rọ̀ jomitoro láti òwúrọ̀ kó tó di pé àkókò máa kó wa ní pápámọ́ra mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ọ̀gbẹ́ni Ọmọkúnlé o ẹ jọ̀ọ́ àwọn tó jẹ́ wípé tẹ́ bá dé ilé ìgbìmọ̀ aṣòfin wa ń sìn Yorùbá ni wá o ẹ mọ̀ pé àwa bí ẹ̀yà bíi 5 ni wá àwa Oǹdó Èkìtì Ọ̀ṣun Èkó Ògùn àti Ọ̀yọ́ la fi jẹ́ 6 kí ló dé tó jẹ́ wípé ọ̀hún ṣe sọ pé kó máa fi Yorùbá kó máa fi ṣe òfin nílé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Yorùbá nìkan. ara àwọn ìbéèrè tá a ti ń béèrè bọ̀ ẹ ṣe atọ́kùn ara ẹ̀ náà ló dá lé lórí látàrí wípé àwọn tí wọ́n ń bẹ ní ilé ìgbìmọ̀ aṣòfin wọ̀nyẹn tí à ń sọ̀rọ̀ tí wọ́n ń bẹ níbẹ̀ kì í ṣe pé kò ṣeéṣe ó ṣeéṣe fún wọn láti lè máa lo Yorùbá láti lè máa fi ṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ohun tó yẹ kó rí bẹ́ẹ̀ ni bọ̀ àwọn àgbà náà ni wọ́n bọ̀ tán ní wípé ẹ mókun ẹrù rẹ̀ wọ́ òkèlè wa gbójú síta ń wò àwò ìsàlẹ̀ irú nǹkan tá à ń sọ yìí nígbà tán ti fi èbó yẹn tán ti fi kọ́ wa nílé ìwé àwa náà ti wá ní lẹ́mìí wípé ibi gbogbo tá a bá ti dé ègbò la gbọ́dọ̀ máa sọ òbí ọ̀pẹ rẹ̀ tó bì nìyẹn
ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣeé ṣe fún wa láwọn ìjọba wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá lè gbé ìgbésẹ̀. Torí nígbà kan àná gómìnà kan bẹ ní ìlú Ondo ní ìpínlẹ̀ Ondo jàre, arákùnrin tó ṣaláìsí ní bí oṣù mélòó kan sẹ́yìn. Arákùnrin Akérédolú Àkìtì. Ẹ̀sìn atọ́kùn. Ẹ wo akitiyan tó ṣe lórí pé wọ́n fẹ́ dá ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn sílẹ̀ nígbà tí wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n forí korí láwọn gómìnà tí wọ́n ń bẹ ní apá ọ̀dọ̀ wa ń bí báyìí. Wọ́n forí korí, wọ́n tó fi kùlùkùn, ó dẹ̀ ṣe kí ni ọ bọ́ sí tí wọ́n bá forí korí tí wọ́n tó fi kùlùkùn lórí tẹ́lẹ̀ yìí ní tó ṣeé ṣe fún wọn ni. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ètò yìí yóò tẹ̀síwájú. Ibi tí tá bá pè yín ṣé ò jẹ́ wa. Ibi tí ẹ bá dé nísìn nípa àwọn ilẹ̀ Yorùbá tó ń pọwọ́pọ̀ tó ń gbé Àmọ̀tẹ́kùn jáde, ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọjọ́ mìíràn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lórí ètò wa, ètò yín Yorùbá Láṣà lórí tẹlifíṣàn amóhùnmáwòrán Títí ọmọ Yorùbá Àtàtà ẹ ti wà. Èmi àti arákùnrin Ọmọkúnlé Oyèhàn láti ń fi ọ̀rọ̀ jùmọ̀ tó rọ látàárọ̀. Ẹ dákun ẹ bá mi dárúkọ wọn lẹ́ẹ̀kan, ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ká tó bẹ̀rẹ̀ tó yín ni Ọmọkúnlé Oyèhàn, ọmọ wọn ní ìlú Àpòmù tí wọ́n pè ní Àpòmù. Ẹ bá wa pàdé tó wà lọ́jọ́ mi. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ máa bá ọ. Ebeneseri wà rẹ̀ ọ́ níbi tẹ̀ràn wá lọ́wọ́ dé. Ká máa jó káyọ̀ ká fògo fólú. Inú ìrìnkèrindò mi láyé ìwọ ló bá mi ṣe àlùbáríkà tó wá mi rí èmi kọ́ iṣẹ́ Ọlọ́run ni. Ewu gbogbo tí mo là kọjá kì máa ń ṣagbára mi, àtinúdá tí mo ní ló jẹ́ kí n dúpẹ́ oore. Ebeneseri wà rèé ò níbi tẹ̀ràn wá lọ́wọ́. Níbi tẹ̀ràn wá lọ́wọ́ dé màmá tó káyọ̀ ká. Ebeneseri wà rèé ò ẹ máa ṣe àìṣe nípa káràmà o. Olúwa ló ní ìrànwọ́ lọ́wọ́, ògo táyé rí tán polongo. Ìrẹ́ ló bá wa ṣe orí hallelujah. Oh my God. Ẹ ṣe ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣe ibi tẹ́ bá dé. Adúpẹ́ Olúwa ibi tẹ́ mú wa lọ. Torí ìbáṣepọ̀ Olúwa kò ti wà ní tiwa. Níbo la bá já sí o? Àmọ́ nísẹ̀yìn àdúpẹ́ àtọ́pẹ́dá. Torí wípé àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin, àwọn tá gbẹ́kẹ̀lé ọ ibi tó mú wa dérè, ibi ògo ní. Ká ṣe wípé orí hallelujah.